Ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa, ọba àná, ọba ìní, ọba títí ayé, lórí ọ̀rọ̀ tí ó ń lọ, lórí ọ̀rọ̀ tí bàbá wa Àràbá sọ pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam pé wọ́n ju bàbá wa Ọọ̀ni Ifẹ̀ lọ. Bàbá Àràbá, ọ̀rọ̀ náà pọ̀. Ànábì ò sí ẹgbẹ́ ẹni kankan sallallahu alaihi wasallam. Ànábì ò sí ẹgbẹ́ ẹni kankan lórílẹ̀ ayé yìí. Bàbá Àràbá, ẹ dákun, ẹ má wí bẹ́ẹ̀ mọ́ o. Ẹ má ti wàhálà bọ ọba wa, ẹ má ti wàhálà bọ ọba lọ́rùn. Ẹ dákun, ẹ tọrọ dáríjìn. Ẹ jáde síta, bẹ́ẹ̀ wí bẹ́ẹ̀ mọ́. Ẹ dákun, ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Bákan náà, ẹ̀yin àfáà wa, ẹ̀yin álímù, ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, torí ẹ̀yin lẹ jogún Ànábì lórí ilẹ̀. Nígbà tí Ànábì ò sí mọ́, ó wá ní ẹ̀yin náà ni kẹ́ máa jẹ́ àrólé òun. Torí pé àwọn oníṣẹ̀ṣe ìgbàgbọ́ wọn ni pé Ṣàngó tí wọ́n ń bọ yẹn, Ògún tí wọ́n ń bọ yẹn, Ifá tí wọ́n ń bọ, wọ́n ti nígbàgbọ́ pé òun náà ni Ọlọ́run àwọn sì ń pè é, ó ń dáhùn. Tọ́rọ̀ bá ti wá rí báyẹn, èébú kọ́ ló kàn án. Bẹ́ẹ̀ sì ni ẹ̀yin àfáà, ẹ̀yin náà ni lẹ́ ń bú àwọn oníṣẹ̀ṣe. Kérédé tí ó jẹ́ pé n tó wà nínú Quran àló mọ́, sí n tọ́lọ̀ sọ fún Ànábì nìyẹn. Ẹ̀yin àfáà, tó wà nínú Quran àló mọ́. Ẹ̀yin náà lẹ́ mọ́ bú àwọn oníṣẹ̀ṣe. Bẹ́ẹ̀ sì làwọn oníṣẹ̀ṣe yìí wọ́n pọ́n ẹ̀sìn Islam ilé púpọ̀ púpọ̀. Tá a bá ń kírun lọ́wọ́ nílùú òkè, táwọn ológun máa ń ṣe égún, tá bá ti débi mọ́sálásí, wọ́n ó pa ìlú wọn ni. Ká tó jẹ́ pé ẹ̀yin náà lẹ́ mọ́ bú oníṣẹ̀ṣe, àwa iná là mọ́ bú àwọn Kìrìsìtẹ́nì. Tí tọ́lọ̀ sọ fún Ànábì nìyẹn, sí tó wà ní Quran àkí mọ́ ni, àfi kọ́lá Rasulullah, kọ́lá Rasulullah. Kọ́lá Rasulullah yìí tí à ń ké yìí, ọ̀pọ̀lọpọ̀ hadith ni ò fẹsẹ̀ múlẹ̀ tó jẹ́ pé t'Ànábì ò sọ, wọ́n l'Ànábì sọ. Ẹ ká padà sínú Quran, sẹ́ńtàǹké àlómọ́ ni. Ẹ má gbé politics wọnú Islam, torí ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni. Ẹ má jẹ́ kí àwọn èèyàn kàn máa rò pé ẹ̀sìn Islam ẹ̀sìn jàgídíjàgan ni. Rárá o. Inna dina indallahi al-Islam. Kò sí ẹ̀sìn tó dàbí ẹ̀sìn Islam. Kí wọ́n ló dé tí à nígbà àlàáfíà láàyè, torí ẹ̀sìn àlàáfíà ni. Ọlọ́run gan fẹ́ràn kí a jọ bára wa lo ìfẹ́ papọ̀, torí gbà tí fìtínà bá dé, kò sẹ́ni tí ó wà ní ìfọ̀kànbalẹ̀ nígbà tí fìtínà bá dé. Ní àfáà àtẹ̀yin oníṣẹ̀ṣe, ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àfáà kan tiẹ̀ tún jáde, wọ́n láwọn fún bàbá Àràbá ní oṣù méjì. Ẹ dákun, ṣé fẹ́ pa Àràbá ni? Àbí kí ni ìtumọ̀ oṣù méjì tẹ́ fún Àràbá? Ṣé tó kàn nìyẹn? Ẹ̀yin bàbá wa, ẹ̀yin àfáà wa, ṣé tí ó kàn nìyẹn? Ẹ fún Àràbá lóṣù méjì. Ṣé gbọ́n tọ́nà sọ fún Ànábì ó ní lakum dinukum waliya dini. Ba'da a'udhu billahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. Ní qul ya ayyuhal kafiruna la a'budu man ta'buduna wala antum a'buduna ma a'budu wala anna a'buduna ma abadtum wala antum a'buduna ma a'budu lakum dinukum waliya dini. Ẹ fi àwọn oníṣẹ̀ṣe sílẹ̀, ẹ ṣe wáàsí fún wọn ni. Tán bá gbọ́ déédéé, wọ́n ti nígbàgbọ́ pé ẹ̀sìn táwọn ń sìn yẹn ẹ̀sìn ni. Ẹ má bú oníṣẹ̀ṣe mọ́, ẹ̀yin àfáà wa, ẹ má bú oníṣẹ̀ṣe mọ́, torí tẹ́ bá bú wọn, kí Ọlọ́run sọ fún Ànábì. Ẹ jẹ́ ká wo Quran wa, ibi tí Ọlọ́run ti bá Ànábì sọ̀rọ̀. Nígbà tí Ọlọ́run sọ fún Ànábì, ó ní má bú wọn o. Ọlọ́run sọ fún Ànábì, ó ní wala tazubul ladhina yad'una min dunillahi la tazubun ayazubullah adwahum li ghairi ilmi kazalika
kazalika zayanna likulli ummatin amalahum summa ila rabbihim marji'uhum fayunabbi'uhum bima kanu ya'malun. Ọlọ́run ní ìwọ ànábì má bú wọn, má bá wọn kèfèrí o. Tó bá bú Ọlọ́run wọn ó bú Ọlọ́run tìwọ náà. Ẹ̀yin àfáà tí ẹ ń bú bàbá àràbà bú ànábì, ẹ wá ń bú bàbá àràbà, ẹlẹ́pa bàbá àràbà. Ọlọ́run ní ìwọ ànábì má bú àwọn ẹlẹ́sìn, má bú àwọn oníṣẹ̀ṣe o, má bú àwọn kèfèrí. Tó bá bú Ọlọ́run wọn ó bú Ọlọ́run ìwọ ànábì náà. Tẹ́lúgbó tí bàbá àràbà ṣe yìí, Ọlọ́run ní àní fi bí bàbá àràbà. Ẹ̀yin àfáà tẹ́ ń tako ẹ̀sìn wọn, Ọlọ́run fi bí o. Ẹ̀yin àfáà tẹ́ ń bú àwọn kèfèrí, àwọn kèfèrí náà wọ́n ń bú Ọlọ́run wa, wọ́n wá ń bú ànábì wa, bàbá àràbà kọ́ ni wọ́n fi bí. Ẹ̀yin àfáà tẹ́ ti tayọ àlà, tẹ́ ti kọjá àlà, tẹ́ lóhun tó wà ní Kùránì mọ́. Al-Quran sọ̀rọ̀ lóhun tó wà ní Kùránì mọ́. A máa ń ṣe ìfẹ́ inú àti wá gbé politics wọnú ẹ̀sìn wa. Ẹ wá lẹ́pa bàbá àràbà. Ó kù díẹ̀ káàtó o. Ẹ jẹ́ kẹ́ gbogbo àwọn èèyàn mọ̀ pé ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni. Wọ́n máa ń pè ẹ̀sìn Islam ní ẹ̀sìn ìmọ̀le. Ẹ̀sìn ìmọ̀le kọ́ o, ẹ̀sìn Mali ni. Mali ni ẹ̀sìn gbà wọ Nàìjíríà. Àwọn bàbá wa wọ́n máa ń pè ní ẹ̀sìn ìmọ̀le. Àwọn bàbá wa oníṣẹ́ kọrin kan wá ní ayé làbá fà á, ayé làbá mọ̀le, ayé làbá fà ó, ayé làbá mọ̀le o, ṣe bí ọ̀sán gangan nígbàgbọ́ dáyé o. Àti ẹ̀sìn Islam, àwọn oníṣẹ̀ṣe gan mọ̀ pé ẹ̀sìn Islam ẹ̀sìn àbáláyé ni. Wọ́n tún mọ̀ pé ẹ̀sìn Islam ẹ̀sìn táwọn àbáláyé ni. Wọ́n wá ní ọ̀sán gangan o làwọn òyìnbó mú kìrìsìtẹ́nì wá. Ẹ jẹ́ ká tẹ́ bá ṣe wá, á ṣe wá sí fún babaláwo ni, á ṣe wá sí fún kìrìsìtẹ́nì ni. Tó bá gbọ́ ó gbọ́ nìyẹn. Ẹ jẹ́ ká pèpè fẹ́sìn ní ìrọ̀rùn. Ẹ fi jàgídíjàgan sílẹ̀. Subhana rabbika.